bandit wà nílẹ̀ Yorùbá yìí àbí Nàìjíríà lápapọ̀. Mo tún búra ìgbà tí gbogbo wa discover banditry lára olóòlù nìsín ṣẹ́rí pàwọ̀ ọ̀dàkẹ́ Malam Ahmed. Ìtí jẹ́ pé èèyàn ń wá justice nìyẹn. Táwa bá mọ ibi tí bandit wà tàbá mọ secretariat bandit bí wọ́n ṣe ń pariwo ó ní òun mọ secretariat bandit. Ìjọba wa gan ibo ní àwọn ìjọba wa busy pẹ̀lú ni. Tí ẹ bá ti pa àwọn ìjọba wa busy pẹ̀lú ìbò àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé wọ́n á sọ fún ẹni pé okay wá ran ìlú lọ́wọ́ láti júwe nǹkan yìí fún wa. Ó lóun mọ ibi tí secretariat bandit wà lọ́nà méjì lọ́sùn. Ó lóun mọ ibi third quarter bandit wà àwọn bandit wà lọ́sùn. Okay tó yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Yorùbá but àwọn ọmọ ẹlẹ́bọ ti sọ pé ò nífẹ̀ẹ́ Yorùbá pé alábòsí ni ẹ́. Tó yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Yorùbá pẹ̀lú bó ṣe lóòótọ́ nú ayé yìí tó wọ́n máa pé ọkọ́lé kí sọ ọkọ́lé tẹ́yẹ. Okay ọmọ bàbá Tinubu yes wọ́n àti àwọn rẹ̀ mi Tinubu ẹjọ́ máa jẹun ni. Okay ọmọ Ṣèyí Tinubu yes ìran bàbá Tinubu lọ́nà bandit fẹ́ bàjọba bàbá jẹ́ náà kọ́lọ́ mẹ́jọ wọn orí bàjẹ́. So ìwọ máa secretariat ibi táwọn bandit wà lọ́nà méjì lọ́sùn or one specify or one speculate o lè specify. That is idiocy, that is hypocrisy, that is infatuation and that is injustice. Honestly speaking injustice nìyẹn. Ó tó wá ní ọmọ àwọn mẹ́rin kan tán plọ́ọ̀tì sọ́yọ́ state yìí níbàdàn yìí in particular ọlọ́mọ àwọn mẹ́rin tí wọ́n táwọn bandit plọ́ọ̀tì sí Ìbàdàn yìí. Ó wá lè sọ fún ìjọba ẹ wo ṣẹ́rí pé èèyàn gbọ́dọ̀ pàdé àgbàlagbà lọ́nà téèyàn bá mọ bí ṣe ń bọ̀ kó tó dàgbàlagbà kéèyàn sọ pé kọ́ yà lọ́gbọ́n tó ló lè jẹ́ wípé ó gọ̀dàgbà ni. Èmi Al-Mudiru ọmọ Ajígini yìí ní ìwọ̀nba ẹ̀kọ́ tí mo ní àti bí mo ṣe láàánú orílẹ̀-èdè mi àti bẹ́sìn mi ṣe yé mi sí wípé àmọ́ra àmì ń kún mọ́ńkàrá ẹni tó bá rí nǹkan kan tí ń dàlú láàmú ẹni tó bá rí nǹkan kan tí ń da ẹbí láàmú ẹni tó bá rí nǹkan kan tí ń ba nǹkan jẹ́ tí ò da Islam ní kó fọwọ́ rẹ̀ yí padà. So you can write letter to the concerned authorities stating in that letter the secretariat of bandits you were referring to. But tó yẹ pé kéwù rẹ ààbọ̀ ni ìwé rẹ náà àmọ́ bó ṣe jẹ́ because mo fi aláàbúra ẹ rí i pé ìgbà táwa get banditry pé olóòlù bandit ni ẹ rí i pé àwa ń pariwo ẹ̀ because àwọn ò mọ̀ tẹ́lẹ̀ èmi ò mọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà à mọ̀ tẹ́lẹ̀ àwa gan-an làwa justice náà àwa tá à ń sọ wípé olóòlù yẹn táwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ confession yẹn náà confession is the best of the evidences. Àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ ní ń jáde pé olóòlù bá jáde àfikọ́ pààyàn kó tó wọlé bandit nù. Gbàtà gẹ́tù báwọn olóòlù gba ransom ìyẹn táwọn bandit náà ń ṣe nù. Bandit ń gbé èèyàn wọ́n ń lọ confine èèyàn wọ́n ń incarcerate èèyàn wọ́n dẹ̀ ń gba ransom. Ẹni báwọn ń pariwo nítorí pé we are not bandits. Ẹ̀yin èèyàn a gbọ́dọ̀ fi ọmọkùnrin ìlọ́rùn ńlẹ̀ ká má máa taná sí aburú rẹ̀ fáwọn èèyàn because wọ́n ń ṣàbúrú fún ẹ̀sìn tiwa ó tún wá ń ṣàbúrú fún ẹ̀yà wa tí ẹ bá ṣe pọ̀ jẹ́ ìkà tí ẹ bá ṣe pọ̀ jẹ́ ìkà tí ẹ bá ṣe pé ọjẹ́ ìkà ọlọ́ọ̀mọ bíi táì sẹkítírì àti àwọn báńdíìtì wà ó dẹ̀ ń pọ̀ onífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá alábòsí táwọn ẹlẹ́bọ ń pè ọ ní ọ sẹ́rí pé àwọn ẹlẹ́bọ làákàyè wọn sí síbi dídá lábòsí ẹ̀yà mà wọn àwọn ọ̀wà gẹ́tì pé àwọn ń ṣàbòsí fún ẹlẹ́dàá tàwọn gẹ́gẹ́ sẹ́rí pé àwọn ẹlẹ́bọ náà but interview sọ pé téèyàn bá gbọ́n kò lè gbọ́n tán téèyàn bá gọ̀ kò lè gọ̀ tán náà nù torí pé gbogbo ẹni tí ò bá sin Allah tí bá ń ṣẹbọ òmùgọ̀ ni ṣùgbọ́n a jẹ́ wípé ìjòmùgọ̀ àwọn ẹlẹ́bọ pẹ̀lú pé wọ́n lè discover hypocrisy ọkùnrin a jẹ́ pé òmùgọ̀ ẹlẹ́bọ pin síbi pé wọn ò mọ Ọlọ́run tó yẹ kí wọ́n sìn ṣùgbọ́n òmùgọ̀ wọn kò lọ bí pé wọ́n mọ̀mọ̀ dàrú nínú ẹ̀yà tí wọ́n ń pariwo pé òun fẹ́ràn ẹ̀yà Yorùbá which is pé àwọn ẹlẹ́bọ gbọ́n síbi pé wọ́n máa lábòsí fún ẹ̀yà Yorùbá wọ́n wá gọ̀ síbi pé
wọn ò mọ̀ páwọn náà ń ṣàbòsí fún ọlọ́run ọba tó dá wọn pé ló yẹ káwọn